الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ìtẹ̀síwájú nínú tírà khutuwatun ila sa'ada àwọn gbésẹ̀ tí èèyàn máa ń gbé lọ síbi oríire lọ síbi ìdùnnú lọ síbi ayọ̀ láyé àti lálẹ́ kìyàmà àkọlé ẹlẹ́ẹ̀kejì láti inú tírà náà afá béèrè pé aina ajidu sa'adata tí mo bá fẹ́ ṣoríire tí mo bá fẹ́ ráyọ̀ tí mo bá fẹ́ rí dùnnú láyé àti lálẹ́ kìyàmà níbo ni kí n wá sí. wọ́n ní zọ́nà ba'du nasi anna sa'adata fil mal wa thara wọ́n ní àwọn èèyàn kan wọ́n rò pé oríire ayọ̀ àti ìdùnnú ibi owó ibi kákọ́rọ̀ jọ ká ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá pípẹ̀ ló wà wa minhum man tawahhamaha fil mansibi wal jah wọ́n bẹnu àwọn tó máa ń rò pé oríire ayọ̀ àti ìdùnnú ó ń bẹ níbi ipò tá a bá wà láyé àti bó làwọn yẹn ṣe ń bàbàrà wá sí. ومنهم من طلبها في تحقيق الأمان المحرمة wọ́n bẹ nínú àwọn tó ń wá oríire àtayọ̀ síbi ìmọ̀tàmá àwọn nǹkan èèwọ̀ nínú sẹ̀mí ayé pé má fẹ́ là láyé pé má fẹ́ rí dùnnú láyé àfi kó lọ ṣe nǹkan báyìí ó sì jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe yẹn nǹkan èèwọ̀ ni nǹkan tí ó lòdì sófin Olúwa Ẹlẹ́dàá ní Jalla Subhanahu afáàní wal khalq fi sa'yin afithin liniha àwọn èèyàn rí lápapọ̀ àwọn èèyàn rí lápapọ̀ gbogbo wa pátápátá à ń tàràkà ní à ń gbìyànjú ní pípò láti sórí ráyé kó wá wá pípa sísọ níjòkó tó lọ kó wá wá ìta àwọn ń tàn mọ́ jù láyé pípò láti sórí rẹ̀ pípò láti sórí rẹ̀ pípò láti sórí rẹ̀ wọ́n fi jíìdì wọn tashmiri li tahsiliha ìtẹ́ńpẹ́lẹ́ mọ́ni lọ́sàn-án lóru ìlàkà kan ní gbogbo ìgbà ilẹ̀ ló mọ̀ yìí àmì èèyàn náà ti jí jáde láti aago kan aago méjì òru aago mẹ́ta aago mẹ́rin pé àwọn lọ bí táwọn ti ṣoríire lónìí ìtọ́mọ̀ráyé bá káàkiri nìyẹn wọ́n lè fàmì mudrikin laha bàbá sí wá rí àdàmú tó ó ń bẹ́nu wa ẹni tí yóò ṣoríire ọ̀hún wa min mahrumi minha ó sì ń bẹ́nu wa ẹni tọ́wọ́ rẹ̀ ò ní tẹ ẹni tó ń wá àti sọ̀rọ̀ pẹ̀lú sẹ́yìn wọ́n ní wa min ba'isi shaqiyin tawahama sa'adata ala ghayri haqiqatiha ṣùgbọ́n àpẹẹrẹ pé èèyàn sórí ibú àpẹẹrẹ pé èèyàn sọ lóríire ní kí èèyàn máa wọ oríire síbi tí ò sí oríire mẹ́ kí èèyàn máa wọgbó lọ orúkọ náà ló ń wà fa athara dunyahu ala dinihi irú ẹ̀ ní kí èèyàn lọ gbọ́lá fún ilé ayé èèyàn jẹ̀sìn lọ ayé ní ó kó sọ́kàn jù ayé olúbàbàrà jù lẹ́mìí rẹ̀ díẹ̀ báyìí ní ipò ipa tí ẹ̀sìn tó kó nínú sẹ̀mí ayé ẹ̀ kìí kírun kìí gbáwẹ̀ kò sí tó kàn pa ẹ̀sìn Islam ayé sáà ló ń bá káàkiri torí pé ó ṣe kí ni o torí kó fẹ́ sórí láyé ẹ bá fẹ́ sí ilẹ̀ nítorí ilé ayé tó fẹ́ sí ilẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ torí ó fẹ́ là láyé kò ní oríire yẹn láíláí wọn ni wàá wá ala akhirati débi kó ń tàn yóò wà gbọ́lá fún ìfẹ́ inú rẹ̀ jàlùkìyàmọ̀ rẹ̀ lọ fàjánà lè wá àmà wà láhàmà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ èyí tí ó padà rí onílẹ̀ wáhà ó náà ní kí ẹmọ ibi tí yẹn yá sí kí ẹmọ kí ló túnkù tí yẹn ó sí àpòsìkú sọ wá sí gbìyànjú tó pàbó náà ló mọ̀ já sí ojú kan náà ló mọ̀ já sí wàláhàm àti ìdààmú ọkàn èrò wọn olùyẹgbẹ́ wá rúwọ̀ nǹkan depression ìdààmú ọkàn òun náà ni yóò hàn wọn léèmọ̀ wàkábàdàl ma'ishata waqasal ahzan èyí gbóǹtọ̀ níbi àwọn ọyọ̀ náà làásìgbò lọ́sàn lóru ni àti àwọn ìbànújẹ́ lóríṣiríṣi olùwẹ̀dẹ́dà ó ṣàánú wa olùwọ́ ní walhaq ana sa'adata lan tunala illa bi taqwallah ṣùgbọ́n òdodo ni pé a lè ráyọ̀ a lè soríire àyàfi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run Jalla Subhanahu wa bi ta'atihi wa ta'ati rasulihi sallallahu alayhi wa sallam oríire wa láyé àtàlùkìyàmà ibi kátẹ̀lẹ́ Ọlọ́run kátẹ̀lẹ́ Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa abilebodi an ma'asi wa sayyihat ká jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ àti ìyapa Ọlọ́run Jalla Subhanahu
qala subhanahu wa wa sọ nínú al-Qur'an alápẹ̀lẹ́ pé ya ayyuhan ladina amanu olúwalẹ̀ yóò gbàgbọ́ òdodo ittaqullaha wa qulu qawlan sadida ẹ bẹ̀rù Allah ẹ máa bẹ̀rù Allah wa qulu qawlan sadida tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lọ sàn ọ̀rọ̀ tó lọ dáadáa tó ṣe dáadáa ni ẹ máa sọ ọ̀nà yuslih lakum a'malakum tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bẹ̀rù Ọlọ́run ọba tó sì pọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ tó lọ sàn ni yuslih lakum a'malakum olúwa yín yóò bá yín tún àwọn iṣẹ́ yín ṣe wa yaghfir lakum dhunubakum yóò sì forí ẹ̀ṣẹ̀ yín yóò fi jì yín olúwa man yuti'i Allaha wa rasulahu gbogbo ẹni tó bá tẹ̀lé Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam faqad faza fawzan azima àwọn ni wọ́n yege àwọn ni wọ́n sórí èrè tí ó ga jùlọ abilwawa ọlọ́jà wà láàrin wọn ẹni kọ́lá sheikh al-islam ibn Taymiyyah wọ́n ni afá àgbáni ibn Taymiyyah abul abbas ahmad bin abdul halim bin abdulsalam ibn Taymiyyah al-Harrani thumma ad-Dimashqi rahimahullah afá àgbáni wọ́n ni al-imanu billahi wa rasulihi wa jima'u sa'adati wa asluha nígbàgbọ́ ní Allah àti òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní àkórí as-sa'ada ó ní àkórí oríire ó sì ní ìpìlẹ̀ rẹ̀ ẹ bá fẹ́ sórí láyé tá a wà yìí tó sì ń tẹ́mú oríire lálùkìyàmà fala budda min al-imani billahi wa rasulihi Muhammad sallallahu alayhi wa sallam ó ń tọ́mú òrọ̀gbọ́n dá sí ó gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ti ìgbàgbọ́ òdodo ó sì gbọ́dọ̀ gba Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ gbà á gbọ́ alfal hayatu wa ma fiha min mata'i ayé tá a wà yìí ìsẹ̀mí ayé gbogbo bá ṣe rí ó gbé dẹmu kẹtó la sa'adata fiha kò sórí ire nínú ìsẹ̀mí ayé yẹn bila taqwa tí ó bá ti síbẹ̀ rọ Ọlọ́run tí ó sì payọ Ọlọ́run bá jalla subhanahu wa ta'ala tí ó sì bẹ̀ níparí afọ́lórin kan ní oní walastu ara sa'adata jam'a malin walakinna at-taqiyya huwa as-sa'idu oní fataqwa Allahi khayru zadi dhukra wa 'inda Allahi lil atqahi mazidu walastu ara sa'adata jam'a malin walakinna at-taqiyya huwa as-sa'idu fataqwa Allahi khayru zadi dhukra وعند الله للأتقى مزيد وعند الله للأتقى مزيد ولا سعر السعادة جمع مالي afáàní ní orí pé ìwọ kọ́rọ̀jọ pò gangan lórí ire walakinna at-taqiyya huwa as-sa'id ṣùgbọ́n ẹni tó bá ń páyọ̀ Ọlọ́run wa ní kọ̀kọ̀ àti ní gbangba òun gangan lórí ire tó bá níta ní Sa'id níta ní Sa'id alẹ́ káwọn pè ní Sa'id káwọn pè ní Sa'idi kásọ́wọ́ Yorùbá sí mọ́ ń pè ẹni tó bá ń bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba òun gẹ́gẹ́ ní Sa'id fataqwa Allah khayru zadi dhukra tó bá níbẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba ó ní ìpèsè tó dájú tá máa fi pamọ́ dọ̀la ìbẹ̀rù Ọlọ́run ọba ní ìpèsè tó dájú tá máa fi pamọ́ di ọ̀la ọ̀lànà ayé wa àtọ́lá al-qiyama wọ́n wa 'inda Allahi lil atqa'i mazidu tó bá díjọ́ gbíndà al-qiyama táwọn ẹni àwọn tó ń páyọ Ọlọ́run àwọn tó ń bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba tó bá wá pàdé Ọlọ́run jalla subhana ó wà tó wá rí àlékún orí lọ́dọ̀ Ọlọ́run jalla subhana lẹ́yìn ìgbà tó ti sórí rí láyé wọ́n tó wá rí àlékún orí nígbà tó bá pàdé Ọlọ́run díjọ́ gbíndà al-qiyama àbílúwa wa kò ṣe wá ní ẹni ìpáyà ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe wá lórí ire láyé ń bí kó lè tó ṣe wá lórí ire lálùkìyàmà rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.